Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ṣé rí mo kàn fẹ́ sáré wá ṣe àlàyé nǹkan kan pàápàá lórí fọ́nrán tí mo rí tí Ridiwan tó ṣe lánàá. So Ridiwan Àbọ̀lọ́rẹ́ ni o tó ṣe lánàá bó tiẹ̀ yẹ pé ṣé rí Ridiwan Àbọ̀lọ́rẹ́ yìí ọ̀rọ̀ tiẹ̀ ò lè jọ èmi lójú. Ṣé mọ̀ pé níjọ́ tí bàbá wa Fárúkò ní kíjìpá bàbá Mufti Diya bàbá Àlùbáríkà níjọ́ tí wọ́n sọ wípé tọ́wọ́n bá mọ̀ nǹkan kan pa bàbá wa Mudiru Morikas tán ṣépè fúnra wọn. Ṣé mọ̀ wípé bọ̀bọ̀ yìí ló wá lọ pè wọ́n lẹ́yìn tó gbé fọ́ìsì wọn tí ó dẹ̀ sọ pé òun máa play fọ́ìsì wọn síta o. Wọ́n gbé fọ́ìsì wọn gbà náà tó wá ń bèèrè ọ̀rọ̀ àdó ńkọ́ ọ̀rọ̀ kóńdé ńkọ́ lẹ́sìn máa mọ̀ pé ó ṣà ń wá gbogbo ọ̀nà láti gbé bàbá yìí ṣubú àmọ́ kàkà kí bàbá yìí ó ṣubú bàbá wa Fárúkò ní kíjìpá wọ́n ń dìde sí lójoojúmọ́ ni. Ìwọ tó wá ń fẹ́ gbé wọn ṣubú ojú kan ló wà ó lè wà l'Amẹ́ríkà kí làmọ̀ tó ń ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ ń ṣerú lọ́hùn ni ọlọ́run kó ṣàánú wa àwa gan táwa Nàìjíríà gan àwa òkè ju míì lọ nínú yín so ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún gbogbo wa. Ṣé wá rí ọ̀rọ̀ tó gbé jáde ní àná yẹn mo kàn fẹ́ sáré paraphrase gbogbo ohun tó ṣe nítorí 3 hours gbogbo 3 hours tó fi ṣe program yẹn rubbish ni wallahi talai because àkọ́kọ́ Kareemu tó pè nínú ilé Ayélára gbogbo ẹrù lèmi lè fi sọ ní kí Kareemu ó jáde kó wá búra pé kì í ṣọmọ àlè nínú ilé Ayélára torí pé Kareemu fúnra rẹ̀ 6 years ago àbí ká ní 7 years ago òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Kareemu padà nínú ilé Ayélára bàbá Kareemu àti Kareemu ò sọ̀rọ̀ tí ẹ béèrè lọ́wọ́ Kareemu no Kareemu tó fẹ́ béèrè ọ̀rọ̀ nípa ilé Ayélára lọ́wọ́ ẹ̀ ni o now Kareemu wá pa àwọn ọ̀rọ̀ kan ẹ tẹ̀jẹ́ àkọ́kọ́ gbọ́ ohun tó sọ fún Ridiwan náà. láti àzín àwọn tí wọ́n jẹ́ sálàfí ẹ̀ àwọn náà wọ́n á fọ́lù ẹ̀ wọ́n á fọ́lù ẹ̀ àwọn náà wọ́n á bá kun lọ́wọ́ ní ọ̀rọ̀ yẹn fi débi tó dé yìí o. ìwà àbòsí Allah. ìgbà tó wá dé stage kan tó yẹ tó lọ kọ́ba yóò ṣe tó dé fún nìyẹn gbogbo ìdílé Ayélára pátápátá ṣe àwọn tá a bá ń dárúkọ ìdílé tá a bá ń sọ̀rọ̀ Ayélára ilé Ayélára pọ̀ gan o ní Nàìjíríà yìí especially nílẹ̀ Yorùbá tí a sì ní blood link kankan pẹ̀lú ara wa nílẹ̀ Ayélára kan yẹn a ní blood link kankan pẹ̀lú ara wa tẹ bá dé Ìlọrin ilé Ayélára wà ń bẹ̀ tẹ bá dé ìlú Ọ̀yọ́ ilé Ayélára wà ń bẹ̀ tẹ bá dé Ìbàdàn ilé Ayélára wà ń bẹ̀ tẹ bá dé Ìrúwà side ní Ìbàràpá side of Ọ̀yọ́ state ilé Ayélára kún bẹ̀ gan a dẹ̀ ní any blood link kankan pẹ̀lú ara wa. ìgbà tó wá dé sèyí kan bàbá tó jẹ́ bàbá Mọ́gàjí tó jẹ́ olórí ẹbí pátá bàbá yẹn wá ránṣẹ́ sí kíkọ́ wá. síbò ọmọdé Ayélára ló pe ààrẹ ó ní bẹ́ẹ̀ ni ọ̀yà mú déètì ká ránṣẹ́ gbogbo Ayélára pátá kọ́lé. bẹ́ẹ̀ni. kọ́ wá sọ ìtàn bó ṣe jẹ́ nílẹ̀ Ayélára. ó mú déètì alákọ̀ọ́kọ́ ọ̀yẹ̀ òun náà ló mú ó mú déètì ẹlẹ́ẹ̀kejì ọ̀yẹ̀ òun náà ló mú ó mú déètì ẹlẹ́ẹ̀kẹta ó mú on 3rd September 3rd 2023 òun náà ló mú déètì yẹn wọ́n wá ránṣẹ́ gbogbo àwọn Ayélára tó wà káàkiri Ògbómọ̀ṣọ́ ní north ní àwọn tó wà ń dá aṣọ àti wọn abroad wọ́n send the representative everybody to send the representative wa. ìgbà tí ó di tí ọjọ́ yẹn kù ọ̀la a bẹ̀rẹ̀ sí discover pé à ń rí àwọn strange faces ní àdúgbò wa ní ìsàlẹ̀ àfọ̀n yẹn. a bẹ̀rẹ̀ sí so ọ̀kan nínú àwọn tí wọ́n dẹ̀ wá fún meeting yẹn ẹni yẹn jẹ́ Confederal Nigerian Correctional Service. ẹni yẹn jẹ́ àwọn láti report ẹni yẹn á ní ká lọ sí police station ká lọ request fáwọn ọlọ́pàá. ìgbà tá a dé police station ṣe ìròyìn pé police station yẹn ṣe ìròyìn pé wọ́n ti ra àwọn ọlọ́pàá yẹn pa.
débi wípé every Friday ní Central Mosque wọ́n máa ń dìbò ọlọ́pàá wá síbẹ̀ ni. Wọ́n wá débẹ̀ wọ́n wá lọ àwọn pé àwọn kan ní operation burst lọ́yọ̀ state. Ibẹ̀ ni mo kọ́kọ́ lọ. Láti mo débẹ̀ àwọn náà ṣe tán but á fáwọn ní logistic support. Logistic support wọ́n sọ òjò owó náà lọ. Àwọn òrèpo sí mọ́tò àwọn òṣèlú nìkan àní kò sí problem. Ẹni tí wọ́n jẹ́ commandant wọn sọ pé ṣáà ti dé police station. Mo ní mi tí lọ ọ wá ní kí n lọ sí police station lóògbómọ̀ṣọ́. Mo á lọ sí police station yẹn. DPO ó ti agree fáwọn ó wà but after àwọn olóko fáwọn ti sọ fáwọn ó wà rárá tọ̀ ní kò sí problem. DPO wá ní kí n ṣe sùúrù kí n jẹ́ kó wọ́n kọ́kọ́ pé area commander. Àṣé area commander sì ṣiṣẹ́ pẹ̀lú àwọn jíọ́sà ní àwọn tọ́jà yìí. Bí DPO yẹn ṣe ń bó ṣe pé area commander yẹn gbogbo conversation wọn èmi ń gbọ́. DPO yẹn láti máa sọ fún area commander yẹn láti máa sọ fún DPO pé yes ọwọ́ ti tẹ̀ wọ́n nìyẹn gbogbo àwọn anílára yẹn táwa máa kó. Àwọn ìṣẹ́ wá gbé yẹn báyìí fine wọ́n drop náà máa ní àfà kò nídìí ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n padà wá. Mo ṣe lo method yẹn nígbà tí wàá kúrò bẹ́ẹ̀ nìyẹn. Wọ́n kúrò wọ́n á lọ fún ẹni tó rán mi níṣẹ́ yẹn commandant consular general Nigerian prison service yẹn. Àwọn á ní no there is no problem. Àwa ṣe get contact pẹ̀lú ẹni tó jẹ́ commandant general àwọn operation boss yẹn nìbàdàn. Ìyẹn lọ́wọ́ ṣe wá deploy àwọn operation boss mi wà fún wa níjọ́ ta fẹ́ ṣe meeting. Níjọ́ ta fẹ́ ṣe meeting tó mú yẹn gangan tó jẹ́jọ́ Sunday yẹn. Ṣé ẹ̀mọ̀ pé gbà tí aago bíi 6 ààbò máa fi lù báyìí wọ́n ti deploy ọlọ́pàá wá. Àwọn ọlọ́pàá ti dé. Ṣé àkókò ọlọ́pàá àwọn ọlọ́pàá yẹn pé kó má wọrí mọ́. Wọ́n tún padà wá. Wọ́n ti deploy àwọn ọlọ́pàá wá. Àwọn civil defence wọ́n ti dé. Àwọn àmọ̀tẹ́kùn wọ́n ti dé. Wọ́n á bẹ̀rẹ̀ sí shoot. Lẹ́gbẹ̀ẹ́ lè wà ní táwọn aládùúgbò ń pé kí ni ìṣẹ̀lẹ̀ báyìí. Débi pé àwọn ọlọ́pàá yẹn ní láti wọnú ilé àwọn ìyá wa wà ní àwọn àgbàlagbà. Ìpé bí wọ́n ti fẹ́ ṣe mítìn, ìwé náà fẹ́ ṣe àwọn wọ́n fẹ́ ṣe mítìn ní bí wọ́n ti fẹ́ ṣe. Àwọn ìyá ẹ̀gbọ́n ṣe rí wọn báyìí. Àwọn ìyá yẹn bẹ̀rẹ̀ sí gbélẹ̀kùn tì. Wọ́n kàbí bẹ̀rẹ̀ sí gba ọ̀nà ẹ̀yìn jáde. Wọ́n láti lọ máa bá àwọn ọmọ tí wọ́n wà lé ọkọ̀ káàkiri pé kí ní ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ báyìí. Bàtà tí wàá rí báyẹn àwa rí ṣèdú mítìn yẹn kúrò ní family house wa. Àwa gbé lọ sọ́dọ̀ bàbá tó jẹ́ olórí ẹbí pátápátá. Ṣáwa náà ti gbọ́ ṣe rí pé nínú ọ̀rọ̀ yẹn ó ń sọ fún Ridiwan bẹ́ẹ̀ wípé òun lọ sí police station òun lọ rìpọ́ọ̀tù wípé àwọn fẹ́ ṣe meeting ẹ máa gbọ́ pé àwọn fẹ́ ṣe meeting àmọ́ gbà tó máa débẹ̀ wọ́n ti fowó ra àwọn ọlọ́pàá Ọ̀yọ́ Kareemu ní wọ́n fowó ra yìí àkọ́kọ́ nù tó bá wá gbé nísìn ẹ máa wá sọ pé mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ló tún gbé òní wọ́n fowó ra ọlọ́pàá wọ́n fowó ra adájọ́ táwọn adájọ́ bá sù Kareemu sí kóòtù tó sù Kareemu sí kóòtù nísìn táwọn ọlọ́pàá gbé Kareemu ẹ tún máa wá sọ pé mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ló ṣe yẹn ṣé mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ló ṣe yẹn nísìn àkọ́kọ́ nù ṣé wá rí nínú ọ̀rọ̀ tó wá sọ ìgbà táwọn ò ṣe kíní kan ó ṣàṣọ gbogbo ọ̀rọ̀ yẹn gágagàga ó ní ìjọ kejì àwọn á ń gbọ́ tó ń yìnbọn pò náà wọn ìyá ẹ bẹ́ẹ̀ sí ní tìrẹ̀kù mọ́rí lóníkálukú pọ̀ ọmọ wọn wípé ẹ̀yin ọmọ wa o kí ló ṣẹlẹ̀ tó bá jẹ́ ọmọ inú ilé lára ni ṣó yẹ kí ó gbé ọlọ́pàá wá. ṣẹ́yìn ò ti mọ̀ yìí pé Kareemu gangan ló kó ọlọ́pàá wá láti wá fi dalẹ̀ ayélujára rú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ wípé òun á make sure pé òun dànù ilé ayélujára rú. àkọ́kọ́ nù Kareemu the same Kareemu yìí ti gbàgbé wípé òun ṣe àwọn Focus TV l'Ógbómọ̀ṣọ́ wọ́n ti gbé kámẹ́rà sójú òun rí tóun sì ti sọ pé ẹgbẹ́ agbọ́n tó sọ nípa wípé wọ́n kọ́ ọlọ́pàá wá sínú ilé ayélujára ní Focus TV ẹgbẹ́ àtúgbọ́ yẹn. bí ọlọ́pàá bó ṣe dé inú ilé ayélujára ní ọjọ́ tí a fẹ́ ṣèpàdé
etí bàbá Mọ́gàjí tí wọ́n ń tráì láti sọ fún wa tí a bá gbọ́ ọ̀rọ̀ wọn yékéyéké ni pé àwọn làwọn ránṣẹ́ pé Yínúsà wípé ìdílé lápapọ̀ àtògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn tó wà káàkiri àwọn ti ránṣẹ́ sí wọn, àwọn fẹ́ ránṣẹ́ sí wọn wípé ìpàdé ó wáyé láti wá ṣàlàyé bóun gangan ṣe jẹ́ nínú ilé Ayílára fúnra rẹ̀ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ fúnra rẹ̀ on 3rd September 3rd 2023 òun náà ló mú déètì yẹn tí bàbá sì náà wọ́n ti gbọ́ ọ wá ń sọ fún bàbá wípé tóun bá wá gan ní September 3 tó ní kó wọ́n wá o torí náà òun ò ní sọ̀rọ̀ tóun bá wá ń sọ pé ó ṣe ní sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ tí ẹ ti bá ọnù ṣé bí wọ́n ló pé ọmọdé Ayílára ọ wà púrúfù ìkàngó tí bàbá rẹ̀ ti wá. bàbá ń jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ wọn yìí pé ìtàn máa jẹ́ ìyàlẹ́nu fún àwọn ni wípé nígbà tí ó di ọjọ́ yẹn gangan tí a ṣe ìpàdé bí ó di pé àwọn ọlọ́pàá àwọn àmọ̀tẹ́kùn àwọn civil defence bí wọ́n ṣe wá sínú ilé Ayílára nìyẹn ipe wọ́n lọ bá àwọn ìyá àgbàlagbà tó àwọn ilé pétọ̀ lè mọ́mù rán àwọn yí pé àwọn kan fẹ́ ṣèpàdé nínú ilé yìí níbo ni wọ́n wà. nígbà tí aago bíi 6 ààbọ̀ máa fi lù báyìí wọ́n ti deploy ọlọ́pàá wá àwọn ọlọ́pàá ti dé tí àwọn ọlọ́pàá ẹ̀ pé kí wọ́n má wọrí mọ́. wọ́n tún padà wá. wọ́n ti deploy àwọn ọlọ́pàá wá àwọn civil defence wọ́n ti dé àwọn àmọ̀tẹ́kùn wọ́n ti dé wọ́n á bẹ̀rẹ̀ sí shoot lẹ́gbẹ̀ẹ́ lè wà ní táwọn aládùúgbò nǹkan kí ní ṣẹlẹ̀ báyìí débi pé àwọn ọlọ́pàá yẹn ní láti wọnú ilé àwọn ìyá wa wà ní àwọn àgbàlagbà wípé bí wọ́n fẹ́ ṣe mítìnì ìwé náà fẹ́ ṣe àwọn wọ́n fẹ́ ṣe mítìnì bí wọ́n fẹ́ ṣe àwọn ìyá ẹ̀gbọ́n ṣe rí wọn báyìí àwọn ìyá yẹn bẹ̀rẹ̀ sí gbélẹ̀kùn tì wọ́n kàdúgbò bẹ̀rẹ̀ sí gba ọ̀nà ẹ̀yìn jáde. ibẹ̀ làwọn ará ibẹ̀ ní ọkàn àwọn bàbá ìyá yẹn ò ti balẹ̀ tí wọ́n jáde pé tóníkàlùkù jáde pé tọ̀ àwọn ló ń bá àwọn ọmọ àwọn pé kí ní í ṣẹlẹ̀ tí wọ́n pa àwọn ọmọ wọn táwọn ọmọ wọn sọ pé ìyá ọlọ́pàá bò láti ibẹ̀ ní information in ló ti spread sí gbogbo àwa yòókù tá a jẹ́ Ayílára tá a fẹ́ ṣèpàdé kó tó di wípé àwa relocate yẹn meeting yẹn kúrò nílé Ayílára nísàlẹ̀ àfọ̀n lọ sí ilé bàbá Mọ́gàjí gangan. sáwa náà ti gbọ́ ṣe é rí i pé ẹni bá fẹ́ jọ ogún kógún ìtànkítàn ni ó máa pa ṣe é gbọ́ ohun tó sọ ń bẹ̀ ó ní àwọn dájọ́ mítìnì àwọn kàn déédéé rí i pé ọlọ́pàá àmọ̀tẹ́kùn dé wọ́n béèrè pé wọ́n náà fẹ́ ṣe mítìnì ṣebí wọ́n ló ti kọ́kọ́ sọ pé ẹ lọ rìpọ́ọ̀tù tẹ́lẹ̀ now o tún wá sọ pé wọ́n yìnbọn sókè kùkùkù ẹ jọ̀ọ́ ẹ bá a bí léèrè ìjọ sọ̀rọ̀ pé wọ́n yìnbọn bí báyìí. àní ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ṣé rí but Ridiwan ọ̀rọ̀ ẹ̀ ò lè jọ mí lójú sẹ́ẹ̀tì àwọn jaja ni gbogbo sẹ́ẹ̀tì wọn àjàjàjà àwọn jaja ń ṣeré ti wọn ni wọ́n dẹ̀ ń bú wọn sábà so ẹ lè expect kan rẹ́ni tó ń pọ́n wọn sábà lé kẹ́ expect pé kí wọ́n láìkí irú ẹ̀dá bẹ́ẹ̀ ṣíà ni wọ́n ń ṣiṣẹ́ fún. Ridiwan àbọ̀lọ́rẹ́ o ò ṣe findings ẹ̀ dáadáa o bàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ anybody tó bá pè yín kínní kan ẹ má explain ní anybody ní explanation kankan mọ́ o ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ àtẹ̀dúpẹ́ agbẹjọ́rò ní àbọ̀lọ́rẹ́ Ridiwan adájọ́ wà lágége ṣe rí ìgbà tó ṣe program yẹn tán second to the last call ẹ ló jẹ́ kí n mọ̀ pé mo ti mọ tó fẹ́ ṣe ẹ jẹ́ agbọ́n tí second to the last call yẹn sọ. so kò wá sí ti ń dààmú wọn tó tayọ yìí pé àníṣe ànígbò láfa àgbà níjà fa àgbà wa ńlẹ̀ Yorùbá ètí ń dààmú gbogbo wọn lọ nínú ẹni tọ́lọ̀ ń lè fi sàánú ìmáàmù Tọ́líà lérí pírọ́bẹ́mù tó kù sí wàláì mùdírù jẹ̀gà wàláì ìtàlá. gbogbo àwọn tí tọ́lọ́hún gbà fún ẹ̀hún kẹrí bọ̀ lábẹ́ wọn kò sí nǹkan kan tí wọ́n lè tún ṣe inú ọ̀rọ̀ rẹ̀ bí wọ́n ti wà ẹnu lásán wọn jà gbogbo wọn pátápátá.
Ọlọ́run ó ṣàánú àmọ́ èyí tèmi kàn fẹ́ sọ ńbẹ̀ ni pé kó já níyàn rẹ̀ dá sí Mugeru khalas Ọlọ́run ní dààmú wa. ṣẹ́yìn náà ti gbọ́ second to the last call yẹn sọ wípé gbà fún Mudiru ní tó bá gbà fún Mudiru ọ̀hún máa ti kúrò nínú gbogbo wàhálà yìí. Kí ni ti Mudiru pẹ̀lú ọ̀rọ̀ ilé Ayílára ìyìn tá à ń sọ nìyẹn tá a bá sì sọ̀rọ̀ ní ìsìn ẹ̀ náà ń sọ̀rọ̀. Kí ni ti Mudiru pẹ̀lú ọ̀rọ̀ inú ilé Ayílára so Mudiru náà tún máa tún pàṣẹ inú ilé Ayílára ẹ ti rábòsí. lẹ́bi mọ̀ pé àwọn pípù yìí àníṣe nítorí pé àwọn Malam Yusuf Saheed Shittu oníyàwó mẹ́ta gbogbo sẹ́ẹ̀tì wọn yẹn wọ́n wà pẹ̀lú Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló ń bí wọn nú àti irú àwọn ìyá Kaola òun ló ń bí wọn nú náà. Now ẹ jẹ́ kí n wá mú àwọn àlàyé kan wá. Okay, nígbà tí wọ́n sọ pé kí ìmáàmù ń ṣọmọ inú ilé bàbá wa Abdul Lateef Ayílára nígbà tí wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ ní 3 years anniversary. surprise mi bẹ́ẹ̀ èmi wá béèrè béèrè pé wọ́n ní gbogbo aláwọ̀ sọ̀rọ̀ o wọ́n wò pé láàrin gbogbo wọn kí ni sọ. ìbéèrè mi wá béèrè pé ṣẹ́yìn mọ̀ ọlọ́mọ ẹ̀yìn gbọ́ ọlọ́mọ ká ìwọ ń kọ́ ọlọ́mọ ká ọmọlé èkó ni ọmọlé Ayára tí ò rú dúró níbẹ̀ nítorí pé àjọ ń ṣèpàdé ni with evidences àjọ ń ṣèpàdé ni o family meeting ìpàdé Ayílára o kì í ṣe club o àpàtì Akóredé tẹ́lẹ̀tì tó kó síwájú yìí èmi ní chairman àwọn Ayílára descendant family ní Badagry. Láti bá àwọn èèyàn wa èmi yẹn náà ló máa kọ̀lẹ̀ láti kó gbogbo èèyàn àwọn wa láti ṣe mítìn ní Ayílára lókè àgbẹ̀dẹ. Gbogbo mínítì wa dáadáa ó wà ń bẹ́ o ọ̀rẹ́kọ̀ àníkọ́pì tiwa eléyìí tá à ń sọ sí báńkì àníkẹ́làs wa pictures àjọ ọjà ó wà ń bẹ̀. Ìkòyí dè níbi tá a ti ṣẹ̀ wá àjọ bẹ̀rẹ̀ pílánì family house tá a fẹ́ kọ́ ọ̀bẹ̀ ni. Tí wọ́n ń sọ wípé àwọn náà wọn ò ní sọ̀rọ̀ ṣẹ́yìn mọ̀ mí ṣẹ́yìn mọ̀ mí ṣẹ́yìn mọ̀ mí wọ́n náà wọ́n mọ̀ wá ní ẹ mọ̀ mí ẹ̀ wá mà búrò mi àbí ṣé wọn sọ bẹ́ẹ̀ ń gbà yẹn ṣáàrẹ́ nìkan tó jáde tó sọ wípé wọn ò mọ bàbá yìí. Tẹ́ bá wá wo bàbá yìí àti bàbá wa mọ̀mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n yàtọ̀ ṣá. Ẹ̀yin people yìí fool jẹ́ ń wá fún yín ní last video mo kàn máa ń tì í díẹ̀ ní because àwọn fídíò wà o fọ́tò wà o gbogbo tẹ́ ẹ̀ ń fẹ́ yẹn wà o àmọ́ afẹ́kẹ́ ẹni ẹ̀ ṣeré afẹ́bá yín náwó díẹ̀ afẹ́bá yín náwó gbogbo ẹ kó wá jáde kó wá sọ̀rọ̀ yẹn ìmáàmù ò lè jáde sọ̀rọ̀ torí pé gbogbo ìgbà tí wọ́n bá ń bú ìmáàmù náà nínú ààfin ẹ lè rí kí bàbá ọba Gandhi kan jáde sọ̀rọ̀ pé àwọn kọ́ so ẹ lè expect kí ìmáàmù náà jáde ìmáàmù olórí ni wọ́n ò lè jáde so gbàgbé anybody tó bá fẹ́ mọ̀ nǹkan kan ẹ kọrí sí court so ẹ̀yin náà ẹ gba lọ́ọ̀yà fún wọn. Now 2006 first annual Ramadan lecture tí wọ́n ṣe ní Badagry ní Logbo Eremi Lagos State ní Badagry. Kò ń ṣọmọ inú ilé Ayílára òun rèé o ṣe é ti rí ó nìyẹn o bàbá àbá sì lọ dìde yìí o àbẹ̀wọ̀n kọ́ rèé so kò dẹ̀ ń ṣọmọ inú ilé so that's first annual Ramadan lecture the Ayílára descendant family of Ògbómọ̀ṣọ́ Ìlógbò Eremi chapter Lagos State àwọn rèé o so bàbá àbá sì ò dẹ̀ ìṣọmọ ní ọ̀dẹ̀ wà bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ìmọ̀ọ́mù tó sọ̀rọ̀ ní 3 years anniversary bàbá wa Alhaji Abdul Lateef Ayílára rèé ti rí first annual Ramadan lecture ṣe rí lecture yìí 2006 ni o 2006 ni lecture yìí o tó rí o ẹ̀gbọ́n mọ́mọ́ rí o so ọ̀dẹ̀ ń ṣọmọ inú ilé o bàbá àbáàsì wa wọ́n wá láti Ògbómọ̀ṣọ́ o ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n ṣe wá sí ilé àwọn rí o ẹ ti rí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ rí o so ẹ̀yin bíbù ọ̀rìn ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ náà sọ̀rọ̀ ẹ yé parọ́ fáyé mọ́ ayé ti gbọ́n. bàbá àbáàsì wà ń bẹ̀ o bàbá wa Abdul Lateef náà ni wọ́n tún sọ̀rọ̀ ń bẹ̀ yìí o máìkì ni wọ́n nìyẹn lẹ́nu wọn o ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ náà tún ṣe wá sí ń bẹ̀ àkọ́kọ́ nù kò dẹ̀ ń ṣọmọlé
ẹni pé Badagry yẹn yàtọ̀ sí Ògbómọ̀ṣọ́ but bàbá Abbas lè wá sí ibẹ̀ kí ni ìrápọ̀ tó wà láàrin wọn tó fi wá bẹ̀ mítìnì tó ń ṣe ní Ìkòyí ilé kí ni ìrápọ̀ tó wà láàrin wọn tó fi jọ ń ṣe mítìnì Kareemu ọmọ àlè lẹ́wà ní kó máa wá sọ̀rọ̀ ó dáa wedding tí wọ́n tún ṣe nínú ilé Ayílára tí wọ́n ṣe recently kó tó di pé mọ́mù Ògbómọ̀ṣọ́ di imam tí wọ́n pè mọ́mù Ògbómọ̀ṣọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n mú sọ ń bẹ̀ bàbá Abdul Fattah Ayílára wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà ọ̀nà jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn yìí náà so àníṣe ilé Ayílára ẹ má lọ́sẹ̀ mọ́ ìjà tẹ́ ń jà tẹ́ bá fẹ́ bá wọn Malam Yusuf jà ẹ bá wọn jà ẹ má lọ́sẹ̀ mọ́ inú mo tẹ̀ rí ọ̀kan lọ́mọ náà pè kí ló kọ̀ ẹ̀là ìbákàdé Christ òun náà pè gbogbo wọn jọ ń pè wọlé wọ́n jẹ́ February 24 làwọn àmọ́ ohun tó ń ṣẹlẹ̀ kò sí ohun tí ó ṣẹlẹ̀ torí tọ́lọ́run ni ó ṣe Ọlọ́run yóò yanjú ọ̀rọ̀ yìí ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá ọba Gandhi wọ́n parí ìjà wọn àwọn ilé Ayílára ṣe bẹ́ẹ̀ tí náà fẹ́ gba lọ́ọ̀yà fún ẹgbàá fún wọn náà tó bá dá yín lójú àmọ́ ìtẹ́mi sọ yẹn ní kí Kareemu jáde tó bá jọ ọmọ ọkọ nínú ilé Ayílára ẹni kó jáde kó wá sọ Kareemu ń ṣe ọmọ ọkọ rárá kódà mo ní èèyàn kan tó wà nílùú Ògbómọ̀ṣọ́ tó ní òun ò tẹ̀ mọ̀ pé ọmọ inú ilé Ayílára ẹni pé torí gbà tó sọ pé òun ọmọ inú ilé ó yà òun lẹ́nu pé because ọ̀tọ̀ níbi tí ó ń claim ilé tẹ́lẹ̀ ìyẹn Kareemu o àmọ́ gbogbo voice note videos àwa ń bọ̀ ẹ máa ṣiṣẹ́ yín lọ tọ́ bá ti release ẹ̀ tọ́ bá ti ní ká release ẹ̀ á release ẹ̀ àmọ́ mo kàn fẹ́ kẹ́ int eléyìí ní 2006 lélẹ́yìí o ṣé mọ́mù ti ronú pé wọ́n fẹ́ dì mọ́mù ń gbà náà nígbà tí wọ́n wá gba civil defence tí wọ́n wá gba àti fọ́ọ̀mù civil defence jáde ńgbà náà ṣé gbogbo Ògbómọ̀ṣọ́ náà ti wá gbà wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ dì mọ́mù ńgbà náà ẹ̀yin pípù kọ́lọ́n kó jọ kó ṣàánú Ridiwan sì lọ kẹ́kọ̀ọ́ sí lọ kẹ́kọ̀ọ́ bọ́n ṣe ń research sí o ì tí ì nẹ́kọ̀ọ́ bọ́n ṣe ń research ó ti yé má ronú pé o fẹ́ gbé èèyàn kan bọ́ ó lè wọlé wà ní gíga ìyẹn ò ní kí wọn náà má jà bọ́ Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kankan wa Ọlọ́run ní jó dàrú fún wa lágbára Ọlọ́run Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ìlú Nàìjíríà ò ní dàrú bàbá ọba Gandhi Afọlábí Ògúnmọ̀gẹ̀gẹ̀ kábíyèsí bàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ aburú ò ní ṣe gbogbo wọn lágbára Ọlọ́run ọ̀ ní ṣẹ̀sín wọn ò ní ṣẹlẹ́yà ọlọ́lá hílàhílàlà àwa náà aburú ò ní ṣe wa o Ridwan gbogbo wa mú tá a jẹ́ mùsùlùmí aburú ò ní ṣe nìkankan àmọ́ ẹ má ṣàbòsí gbogbo ọ̀rọ̀ tó ń sọ náà o ti ń dájọ́ kó tó di pọ́n sọ̀rọ̀ so ó ti túmọ̀ sí pé ẹ ti take side ibi tẹ́ ẹ fẹ́ wà ẹnìyẹn lẹ wá expect kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló fẹ́ sọ tẹ́ ẹ fẹ́ gbọ́ so kọ́lọ́n kó ṣàánú ẹnì kankan wá jàre lórí ọ̀rọ̀ nù ilé Ayílára òun nìyẹn 2006 tí wọ́n ṣe first annual Ramadan lecture ibo ni Kareemu wà ń gbà náà bàbá Abbas wà ń bẹ̀ àwọn bàbá Abdul Fattah gbogbo wọn náà wà ń bẹ̀ ìjọ tí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń wé láwà ní mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lábẹ́òkúta bàbá Abbas wà náà so wọn ọ̀dẹ̀ ń ṣọmọ inú ilé ńgbà yẹn ni wọ́n fi ń rìn káàkiri Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wájà rẹ̀ sálámù alaykum.